Al-Qur'an. Ìjókòó Al-Qur'an. Ó ti bẹ̀rẹ̀ náà nù ní láti àná. Ó ti bẹ̀rẹ̀ látàná nù. Àsìbẹ̀rẹ̀ ọba Azza wa Jalla. À ń bẹ̀. Ìjókòó náà ní sábà tó yẹ fún aláyé ní àánú. Àmín. Ó dẹ̀ tún sí ní sábà tó kún fa oríire fún alákìyámà. Àmín. Gbogbo àwa tí a gbọ́ ti àná ọlọ́dẹ kò yé wa. Àmín. Tí òye wa ń bẹ̀ ọ̀gá tí fi yé ni kò fi yé wa padà. Àmín. Iṣẹ́ tí ń bẹ lára ẹni tá a gbọ́ yé lánàá ọlọ́nkọ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Òrògbé àgbàdo ní láti sí ìlọ́dún lọ́dọ̀. Ọdún tó lọ. Àdúṣe fún ẹnìkan láàrin wa pé kó ní tiẹ̀ sí lọ́sẹ̀ kan àbíjọ́ mẹ́ta. Ọ̀sẹ̀ kan àbíjọ́ mẹ́ta. Ìgbà àwọn tó bá ó ní. lẹ́yìn láwọn àdáhà Ọkà láyà. Ó kà láyà. Kò lè ṣe. Kò lè ṣe é. Wọ́n dáhùn ojú fún oúnjẹ kejì pé bá alhamdulillah àwọn náà ti bẹ̀rẹ̀. Ṣé wọ́n wá sí lẹ́yìn láwọn náà? Kò ṣe é. Wọ́n mọ̀ pé fọ́tọ́sẹ̀ fáwọn àti ní dáwà tí a lè lọ kò sí mẹ́. Alayhi salatu Wọ́n wassalam. ní lẹ́yìn láwọn kò ní pé 12 hours ní tó dálẹ́. Wọ́n náà àwọn àti 12 hours ti ọ̀sán. قال رب إني دعوت قومي ليلا ونهارا Ilé ẹ̀kọ́ máa jẹ́ àlàyé àbí ìkálẹ̀ ọ̀rọ̀. Kó máa jẹ́ kalẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ àná tá a sọ pé àwọn kan sí ìgbésí ayé ànábìwá ní alayhi salatu wassalam. Àwọn àfáà kan sì ń lò. Wọ́n sì lò. Ó tó di pé ó ṣerú àdúrà jóni tí àdábì náà kò ṣe máa wà kọ́ òun wọn. Ìwọ náà ó ṣerú sẹ́ńtò sí náà nígbà àwọn tó kọ́ òun lẹ́yìn lẹ́yìn. Nàárù tí ẹ gan o tí nà ábúrámọ́ àrùn lórí. Ó ti nà á débi tó fi rù. O sì sí lá ábúrámọ́ láyílá ọwà láyílá o tí là alákọ̀ọ́kọ́ tó bá láyílẹ̀ Ó ti ṣe é. àwọn àti ìmọ̀lẹ̀ wá sí. Fún àwọn èèyàn rẹ̀ torí pé ó sì dáwà fún wọn lù ọ lásán. Wọ́n lù ọ lásán. Ó sì dáwà fún wọn bú ọ lásán. Wọ́n kú ọ lásán. Ó sì dáwà fún wọn sọ̀rọ̀ ẹni ló social media pé kíní kankan àwọn lọ pè lẹ́jọ́. Wọ́n lọ pè lẹ́jọ́. Kò tí ọmọ àlẹ́ wọn ni. Ó máa lo ẹ̀wọ̀n ní. Kò tí débẹ̀ òjò máa. Kò tí ì débẹ̀ ọ̀hún. Ìgbà tí ó tó débẹ̀ yẹn ó sì sẹ́yìn dérú bí táwọn tó ṣerú èpè báwọn tí pé wọn náà fi jà ó sì débẹ̀ náà. Ó ṣe débẹ̀ náà. Tọ́ba wá sí débẹ̀ tọ́ba wí yóò ṣẹ máa wọn lára. Yóò ṣe mọ́ wọn lára. Ní ìdá àwùjọ ọ̀run. إني دعوت قومي ليلا ونهارا Nínú ọ̀rọ̀ tí a sọ ní àná, ó náà ní pé ànábì wa Nuh fasih, Wàsíì. bal afsah. Ànábì wa Nuh alayhi salatu wassalam, ìsọ̀rọ̀ wọn ọkọjá akẹgbẹ́ wọn. Ọjà tẹgbẹ́. Ìgbọ́rọ̀ kalẹ̀ wọn ó yé wájú tàwọn míì lọ. Ìdí nìyẹn tó fi já sí pé bí wọ́n ti sọ̀rọ̀ gẹ́lẹ́ ni Olúwa sì gbé wá fún wa nínú Suratu Nuh. Láàfin máa wò wí pé bó ló sì jẹ́ àsìkọ́nà ẹ̀kọ́ tó rí kọjá rí pé ní orúkọ tí máa ń yí padà orúkọ ànábì náà ẹ̀jẹ̀ kan bẹ̀ fún àwọn ànábì Ọlọ́run Nuhu a máa pé Nuhan a máa pé Nuhun a sì máa pé gbogbo ẹ̀ pé Nuhan ó pé Nuhun sáàmà tí ó sọ di ham Nǹkan tí ó sọ di àwọn ògbọ́dà ọmọ máa. wa sọ pé mo ti gbọ́ tafsir Má sì lò. ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ Nuhu kọ́ a máa pé Nuhan èsì báwọn Èsè ó bá. ní nǹkan tí ó wà tí ó ṣẹlẹ̀ sí tí ó fi di Nuhan ó sì ní tí ó fi ṣẹlẹ̀ tí ó fi di inú ọ̀rọ̀ ta sọ náà ní pé Ànábì wa Nuh alayhi salatu wassalam àwọn nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run òkè téńté náà wọ́n wà Òkè téńté ni wọ́n wà. tí a bá ní jẹ́ sí àsọjù àwọn Yorùbá máa pé ò ní sáyò pa torí ìgbà yóò làwọn máa ta táàbà ní sàsọjù ọ̀ táàbà ní sí tíra lé ẹ̀ka sọ́dì wọn Lọ́ba ní sí tíra lé. ẹ̀lọ́run pé awẹ́láwẹ́lẹ́ ká máa sí tíra táàbà ní sọ pá sí tíra láwẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta papọ̀ a sọ pé lẹ́yìn Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. wọ́n máa ní ẹkú gbogbo àwọn ànábì Ọlọ́run jọ Ẹ kó wọn jọ. ẹ máa chẹ́ẹ̀kì wọn ní lẹ́fọ̀ ahọ́n Ẹ máa wá hàn wọn. pé tá láhán rẹ̀ dá sásá jùlọ gbogbo wọn náà dá láhán o Gbogbo wọn ni wọ́n dá láwọn a máa sọ pé lẹ́yìn Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. a lè máa sọ pé Ànábì wa Nuhu lọ́kàn A lè máa sọ pé ànábì Nuhu ló kàn. alayhi salatu wassalam ìyẹn ló fi jẹ́ sí pé gbogbo ọ̀nà tí wọ́n gbàgbọ́ ọ̀rọ̀ kalẹ̀ Ọlọ́run fi gbé wá exactly fún àánú sóra yẹn wọ́n náà wá wò pé ṣe wá ń pàdé ara bí ṣe ń pàdé ara wọn bí ṣe ń pàdé ara
náà ni àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní àná díẹ̀ nínú ẹ̀yìn alẹ́bíwá náà alayhi salatu wassalam nígbà tí wọ́n ń pe àwọn jàmá àwọn akọ́wùmù wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ lánàá wọ́n ń ṣàlàyé èyí tó súnmọ́ fáwọn tó jẹ́ sí pé ọpọlọ wọn pé n tó súnmọ́ wọ́n tó wọ́n ń ṣàlàyé tó jẹ́ pé ọjẹ́ mọ́ ìmọ̀ fáwọn tí agbára wọn gbé ìmọ̀ níbi tí wọ́n tó bá ń ṣàlàyé ìmọ̀ fáwọn tí agbára wọn gbé ìmọ̀ ibẹ̀ láwà ibẹ̀ náà ni wọ́n ti ń sọ fún wọn wípé wòye ni ẹgbẹ́ bí àyà àtànàtà kí àyà kìí tó tẹ̀lé náà ọba lọ náà ọba àyà àtànà náà lọ náà kódà àyà mẹ́rin lẹ́yìn ẹ̀ ọba ara wọn lọ ló fi jẹ́ sí pé mẹ́rin àbí mẹ́fẹ̀ẹ̀fà á kì papọ̀ ní ìsìn àwọn àmọ́ wa túmọ̀ ẹ̀ lọ ìjọ ọlọ́mba ni àpàrí ẹ̀ nígbàtí ọlọ́wọ́ bá ń sọ pé alámítàrà ó kayfa khalaqallahu sab'a samawati tibaqa ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا bí ọ̀bá tí ẹ mọ́ kíw gan ó ti máa gbóòórùn wípé àgbékalẹ̀ yẹn ọ̀kalẹ̀ ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ pátápátá ní wọ́n mú maf'ul mutlaq wà ń parí ẹ̀ ọ̀dẹ̀ tí ìsìnkọ̀ wá nínú náhù tí wọ́n ká tó fi mọ̀ pé kan ní maf'ul mutlaq àwọn olè alákọ̀ọ́kọ́ wípé wọ́n ní siraja ọdún ní nàbátá níbi nàbátá yẹn wọ́n tó dára ń bẹ̀ ní o ẹ̀mbátá ni wọ́n bá wí ṣùgbọ́n wọ́n ní ẹ̀mbátá ó ti wúwo jù lẹ́nu jẹ́ mẹ́rin tó yí sí ju ẹ̀mbátá nàbátá ó tún débi kó tún ní ìkhraja ó tún débi tó dára ń bí sáátọ́ nígbà tí wọ́n wà dé lájẹ́ wọ́n wá ní nǹkan ńlá ni o. Nǹkan ńlá ni. Ọlọ́run kó fún wa ní ahọ́n tá a fi máa gbọ́rọ̀ kalẹ̀. Àmín. Tó bá ti ń kọjá níbi tó dáa, máa tọrọ tó dáa. Máa tọrọ tó dáa tó bá ti kọjá níbi tó dáa. Tó bá sì ti ń kọjá bí nǹkan tó kàn kọ́, máa bẹ lọ́wọ́ pé kọ́ là ọ́ ń bẹ̀. Máa bẹ lọ́wọ́ kó là ń bẹ̀. Súnà náà lọ́wọ́ Muhammad nìyẹn. Kò sáyà tí wọ́n kọjá ń bẹ̀ tó bẹ́ pé àyà Rahman ni wọ́n tọrọ ẹ̀. Wọ́n tọrọ ìkẹ́. Kò sí àyà tí wọ́n kọjá tó bá àyà tó lọ́n tí àwọn èèyàn ń bí lálà kòkòkò níjọ́ wà sọ̀rọ̀ kò mí. Wọ́n wá sọ̀rọ̀ kúrò ń bẹ́ẹ̀. Ǹjẹ́ láwọn síbẹ̀ bá àgbà tí ẹ̀wà káyà ó bá ní wọ̀ máa yà ká ebójú rẹ̀ ń kàǹkàn
Ojú rẹ̀ ń kàn kan. ọkọ̀ nǹkan kọ ọ̀nkà nǹkan Ojú rẹ̀ ń kàn kan. ẹgbẹ́ ọkọ̀ já lójú ọ̀nà torí tí ọ̀dá lọ́nà Lórí tí ò dá lọ́nà. èyí tó ọ̀bẹ náà pé ọlọ́mọ jẹ nígbà tèmi Wọ́n jẹ nínú ẹ̀ tèmi. ẹgbẹ́ ọkọ̀ já lójú ọ̀nà ibo ní tó dáa Orí tó dáa. èyí tó kì sọ́nà wọn bá ń bẹ̀ kò ní ilẹ̀ àlùwàlá ilé ìwọ̀n ní ìdí pé mo fẹ́ sàlùwàlá ọlọ́mọbẹ̀ ọmọbẹ̀ kan mi ọdún bó ti yẹ ká ṣe nìyẹn Ànábì wa Nuh alayhi salatu wassalam níbi àyà tí a fẹ́ máa túmọ̀ lọ lánàá tá a fi stop ó náà ní àyà 16 Àyà 16. tí wọ́n ti ń kí ìmọ̀ Tọ́ǹkì ìmọ̀. fún àwọn tí ìmọ̀ yé láàrin àwọn kọ́ọ̀mù wọn wọ́n ẹni waja'ala al-qamara fihinna nura وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. wọ́n ní ẹ̀yin ìjọ mi Olúwa nígbà tó dá sánmọ̀ tán kò fi bẹ́ẹ̀ bá ń lásán ó fọ̀ṣọ́ bẹ́ẹ̀ Ó fọ̀ṣọ́ bẹ́ẹ̀. ó tún fàǹfààní bẹ́ẹ̀ Ó tún fàǹfààní síbẹ̀. àǹfààní tí wọ́n ń bẹ ń bẹ̀ yẹn kì í ṣe sánmọ̀ lónìí Kì í ṣe sọ́mà lónìí. sánmọ̀ òdì àǹfààní kankan lára àǹfààní tí wọ́n fi bẹ́ẹ̀ ọwọ́ tí ń bẹ lára rẹ ní ìsìn ọ̀n jàǹfààní àbọ̀ jàǹfààní ẹ̀ À ń jàǹfààní rẹ̀. ojú rẹ ọ̀n sàǹfààní lábẹ́ ọ̀sàǹfààní rẹ̀ À ń sàǹfààní rẹ̀. kí ni àpọ̀lé lọ́lọ́run ti fáwọn ọmọ ádámà gbogbo nǹkan ẹrù lọ jẹ́ fún sámà náà wípé kí àwọn nǹkan yọ máa wà ń bẹ̀ ẹrù ní wọ́n náà wọ́n ní ìsìn tó bá bọ́ra rẹ̀ lálẹ́ tó fẹ́ sùn tó ọwọ́ sùn tó ọwọ́ kankan ó rí pé ó fi ó yàtọ̀ sí pé ọwọ́ ṣòkòtò ó tún wọ àwọ̀ tẹ́lẹ̀ ṣòkòtò Àwọn ọ̀sẹ̀lẹ̀ ṣòkòtò. wọ́n náà ti mọ́ kọ ẹ̀ àwọn tó wẹ́wù tó ti wọ kankan sílẹ̀ àgàgà tó bá jóbìnrin gbogbo ẹ̀ ló tò pé ọwọ́ lera wọn ni ọwọ́ àmọ́pàá ní ọdọ̀ bá ń lọ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ má wọ̀ lọ́fà ló fi jẹ́ sí pé tẹ́ẹ̀rù bá wà ń bí kan mọ́tò tó gbé kalẹ̀ ní ìṣẹ́ tẹ́ẹ̀rù wà lórí ẹ̀ yọ́ máa mí tí ọ̀bà sẹ́rù lọ́rùn ẹ̀ yóò fi gbogbo àwọn kan tọ́nà wá bí sí sẹ́mọ̀ ẹ̀ sẹ́mọ̀ gangan ṣàǹfààní àṣẹ ìdánàbí náà ò sọ́mbẹ̀ ní àríṣàrà ẹ̀rọnú ni sẹ́mọ̀ tá a sọ fún yín lánàá pé Ọlọ́run dá lóríṣiríṣi àpẹẹlẹ ìpele yìí ọwọ́ fi wájà alẹ́lẹ̀ kọmọ́rọ̀ fi hínà ọwọ́ fi òṣùpá síbẹ̀ tí ń tàn mọ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn tí sẹ́mọ̀ láǹfààní kankan tẹ́ dára mọ́lẹ̀ kí ni yìí ṣe èso lójú ni tí sẹ́mọ̀ lójú ni wọ́n fẹ́ rí náà ẹbí tó fi wá mọ́lẹ̀ kí ni bó lójú afọ́jú wọ́n múná lọ́wọ́ mọ́ná lọ́kùn sí tọ́kàn àbí ọkàn tí ìbá ṣe báyé dáyé bá ṣáàjì fóònù yóò gbé ààrin náà láti jáde tí ọ̀bá sí yẹn ni afọ́jú ọmọ pé náà lọ àbí afọ́jú ọmọ pé náà lọ kò sí kankan wọ́n mú dé wọn mú dé ọ̀nà bílẹ̀ mọ́ bílẹ̀ sùkù nítumọ̀ bóòrùn yọ ó lè fi sásọdé ṣùgbọ́n pé òun sàǹfààní lára mọ́lẹ̀ yẹn kò sí fún ọmọ ẹ̀bí ni pé wọ́n sọ fún wọn wípé ẹ̀yin èèyàn kọ́ mọ̀ mi òṣùpá tó ló wá fi sí sánmà ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ ta ní lò ẹ̀yin náà ni ojúwe fún wa báwọn ó tún wá padà sí ilẹ̀ ẹ̀dá kejì pé bẹ́ẹ̀ náà ni Olúwa tún fi oòrùn náà bẹ́ẹ̀ sirajan ní tí ń tàn mọ́lẹ̀ yẹ̀rẹ̀ ó fi yẹ̀rẹ̀ síbẹ̀ sirajan tí ó jù ọ̀ níjọba ó ní mọ́lẹ̀ ṣùgbọ́n jóyà nuran kì í jóyà tí ẹ̀ ìmọ́lẹ̀ ni bọ́ọ̀fọwọ́ kan gbọ́dá ó lè fẹ́ èdè rẹ̀ kan kò ní jú ẹ̀ ṣùgbọ́n èyí dáa mà sí síraju yóò jù ọrùn àwọn àwọn pé Ọlọ́run ọba sí òòrùn ní ìmọ́lẹ̀ yẹ̀rẹ̀ bó sì wọ́pọ̀ ọ̀rọ̀ pé Olúwa sí òòrùn ní ìmọ́lẹ̀ mọ̀nàmọ́ná Olúwa sí òòrùn ní ìmọ́lẹ̀ tí jóni tí láǹkan tó bá gbómi síbẹ̀ tó bá gbómi síwájú òṣùpá kò ní reduce tó bá gbómi sí abẹ́ òòrùn yóò máa láǹtí ẹ̀ ìtẹ́kùn síwájú ni وجعل الشمس سراجا kí wá ń pọ̀ lábẹ́ àyà yẹn
ẹjá fọ́nàbẹ̀lẹ̀ kàkí tàbá tí wá ń ké dákùn ìtí ọ̀rọ̀ ayíyọ́ ń bẹ́ ọkọ̀ ìnáwó kan náwó máa rí ọ á sì tún fọgbọ́n padà sí pẹ̀kúlé báyìí wa wọ́n ní Olúwa ń ṣàlàyé anábíwánú alayhi salatu wassalam wọ́n sì àgbékalẹ̀ ọ̀rọ̀ láàrin pẹ̀lú àwọn àdìtú ọ̀rọ̀ wọ́n nígbà tí Olúwa sí oòrùn tó sí òṣùpá waja'ala al-qamara fihinna nuran sọ fún aláàna pé asìlú ọ̀rọ̀ ní pé waja'ala al-qamara nuran fihinna wípé ó sí òṣùpá ní ìmọ́lẹ̀ ó ṣòṣùpá ní ìmọ́lẹ̀ ẹgbẹ́ ìmọ́lẹ̀ rẹ̀ lọ kárí ilé kárí oko lọ́dọ̀ àwọn òkè méjèèjì sánmà méjèèjì òṣùpá ò sí lára sánmà méjèèjì òṣùpá ò sí lára sánmà méjèèjì lára sánmà ìtawà mẹ́rin tí ń yí ń tiẹ̀ lára sánmà táwà yìí ní wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ sí pé wọ́n gbé kalẹ̀ bọ́ al-ikhbaru 'an al-qamar náà wọ́n ní ká máa wò pé ńgbà tí wọ́n sọ wípé waja'ala al-qamara fihinna nuran wọ́n ní ṣíṣe tí Ọlọ́run ọba ṣe òṣùpá ní ìmọ́lẹ̀ wọ́n ní àpapọ̀ wà mẹ́ àpapọ̀ mẹ́ńbẹ́ mùbálára náà ń pè ní àpapọ̀ méjì ní ń bẹ méjì ní ń bẹ àpapọ̀ táàmà gbaládá ń bẹ ìtààmà gbaládá ń bẹ ó ń bẹ àpapọ̀ táàmà gbẹ̀sẹ̀ ń bẹ ilé ìtààmà gbẹ̀sẹ̀ òun náà ń bẹ gbogbo pípọ́n tó bá fẹ́ pọ́n tí ó bà jẹ́ kí bẹ̀rù Ọlọ́run ọwọ́ ka àwọn èèyàn ó gbaládá ń bẹ ó gbaládá ń bẹ kọ́ mọ́kùnrin àárín ìsìn pé bó wà ṣìfà ṣìfà aláàrẹ kan bá gbọ́ lọ́bá kùránì ṣìfà kírísẹ̀n dẹ̀ bóò ní kùránì sí ṣìfà lọ́bá sàlàyé ẹ̀kùn lọ́bá gba ìsìláàmù ọpọ̀ ni kùránì àwòsàn ní ṣùgbọ́n wà rahmatun nígbàtí wà nínú sílùm náà kùránì máa huwa shifa'un àwọn tó bá gbàgbọ́ ní kùránì tẹ́ ṣùgbọ́n wọ́n pápọ̀ gbé ọpọ̀ ni ṣùgbọ́n tẹ́ bá bí ọlẹ́rẹ̀ pé tí gbogbo ìyàwó alọ́jọ́ ọgbà àánú wà rahmatun lil mu'minin ọwá gé kúrú ń bẹ̀ torí kí o lè bá lè jèrè ọkàn rẹ̀ lọ bá jèrè ọkàn rẹ̀ ọgbàládà bọ́ gbàládà bẹ́ẹ̀ náà ni àpapọ̀ míì wà tí yóò fi máa gbẹ̀sẹ̀ òun lọ́pọ̀ jù ọlọ́kọ́lá wà ń bẹ̀rẹ̀ wọ́n ni wọ́n lè ṣùgbọ́n àwọn ẹlẹ́kọ́mọ́ bí annahu nurun mubarak wọ́n ní ká sọ pé òṣùpá ìmọ́lẹ̀ ni apọ́n ni ó sì lẹ́tọ̀ ní èdè ìsìláàmù bẹ́ẹ̀ ká máa pọ́n nǹkan bẹ́ẹ̀ kí ló fà tó fi rí bẹ́ẹ̀ torí pé òṣùpá gángan fúnra rẹ̀ ìṣe ìmọ́lẹ̀ òṣùpá ìṣe ìmọ́lẹ̀ fúnra rẹ̀ àbí kìí sí ìmọ́lẹ̀ fún ẹ̀dá Ọlọ́run kan ni ẹ̀dá Ọlọ́run kan ni tí ń fara kó mọ́lẹ̀ tí ń fara kó ìmọ́lẹ̀ látara ẹ̀dá Ọlọ́run mìíràn tó bá ti wá fara kó ìmọ́lẹ̀ yẹn wà máa tàn èyàn wà máa rò fún gangan ní ìmọ́lẹ̀ lápòjúwé ní ìsìn láńtà fúnra rẹ̀ àbí ká pé torchlight ìsún gangan ní ìmọ́lẹ̀ ni òun kọ́ ọ́ntàkẹ́ni ọ́ntàn mọ́lẹ̀ ni orúkọ rẹ̀ yàtọ̀ sí ọ̀pẹ̀ torchlight ọ̀pẹ̀ kíní kan ni ṣùgbọ́n ọ́ntàn mọ́lẹ̀ ni wọ́n níbẹ̀ náà lòṣùpá náà jẹ́ kí súpítàtù ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n produce gíní kò sí lè dá produce wọ́n náà ń gbà láti ibìkan ni wọ́n ní káwá kò ń gangan ní mọ́lẹ̀ àpapọ̀ ni kí ọkọ̀ rẹ̀ àdóṣọ́ àwọn elédè a máa pèdè pé ẹni tó bá tọrẹ dé lẹ́fù pé nígbà tí òṣùpá wá di pé kò ní sẹ́mì tí ń ṣe ju kọ́tà mọ́lẹ̀ náà lábá pèlò pẹ̀lú owó gangan tí wá di gíní ìmọ́lẹ̀ ìdínú bí èèyàn bá ń jẹ́ èèyàn tí bá ń tọrẹ ànípọ́lọ́ rẹ mọ́ ààbò ìwọ̀ gan ni kíni àpọn àpò nìyẹn bí èèyàn bá lówó lọ tí sáà máa ń nà tó yẹn wá ń pọ̀ tí sáà ń pọ̀ sí ànípọ́ lówó mọ́ owó ní ń bọ̀ yẹn àpapọ̀ àbápapọ̀ wà ní bí èèyàn bá nímọ̀ tí mọ̀ náà pọ̀ ní sọ pé onímọ̀ ní ìmọ̀ lójókòó wọn bó ṣe wà líkì náà lọ wà ní bá a ṣe sọ ti dáadáa náà láburú náà wà bẹ́ẹ̀ni bó ṣe wà lọ náà wọ́n ní pípé òṣùpá ní ìmọ̀lẹ̀ waja'ala al-qamara fihinna nuran wọ́n ní ohun gangan kọ́ ní ìmọ̀lẹ̀ o فالكل يرى نور القمر حتى الكفيف يشعر به
فكيف بالشمس التي لها أشعة حارقة؟ náà tàbá wá ní ọlọ́run ọba ṣe gẹ́gẹ́ bí àyà sọ pé waja'ala al-qamara fihinna nura tọ́lọ̀ ń sọ náà وجعل القمر فيهن نورا. olúwa ṣe méjì wá méjì ni wọ́n lò ó ní ọ̀nà méjì. ọ̀nà àkọ́kọ́ ní kíká pé al-hissi ìsí èyí tá a mọ̀ èyí tá a mọ̀ gbogbo náà mọ̀ tí ń pè ní mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sán láwa ní ìsìn kí láwa náà ìmọ́lẹ̀ láwa ìmọ́lẹ̀ tààrí àárín mọ́lẹ̀ oòrùn kí ló múlẹ̀ mọ́ báyìí nísìn kí ló wà oòrùn jáde sílẹ̀ tí wá ń bíbà ìmọ́lẹ̀ dé tó bá dalẹ́ tó wáyé pásíkò òṣùpá náà ni tó bá ríra máa tẹ́jẹ́ lọ òṣùpá àárín ìkẹbà àárín àmá òṣùpá alẹ́ o kìíní kankan àbírí na lálẹ́ àti tọ́pọ̀lọpọ̀ òwú inú wọ́n á lọ mọ̀ pé ààyà kọjá abẹ́ ó kọjá bẹ́ẹ̀ ó ní wájá alẹ́lẹ́kọ́ mọ́ lọ fi ìrìnànà ọ̀rọ̀ وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. ẹlẹ́ẹ̀kejì tí a máa jẹ láǹfààní lára núrù yẹn kìí ṣe hissi ma'nawi المعنوي ويمكن أن يكون معنويين فيكون بمعنى دليلين للعلوم الكثيرة والفنون المتعددة ويؤيد ذلك قوله تعالى. tọ́ àwọn a máa sọ pé waja'ala al-qamara fihinna nura ó ṣe wọ́n ní ìmọ̀ ó ṣe wọ́n ní ìmọ̀ àbí equipment tààfi nímọ̀ ó ṣe wọ́n ní irinṣẹ́ tá a fi nímọ̀ waja'ala ash-shamsa سراجا. ọwá ń ṣe òrùn náà ní irinṣẹ́ tààfi wọn nímọ̀ irinṣẹ́ tá a fi máa rí ìmọ̀ sórí tó ti gbọ́ báwọn ò ní torí pé ìmọ̀ gangan fún ara rẹ̀ kí ló pẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ sàgbọ́ yìí wọ́n ni al-ilmu nur ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ni nígbàtí ìmọ̀ wá jẹ́ mọ́lẹ̀ tọ́lọ wá ní mo ṣòṣùpá ní ìmọ̀ ẹni pé nǹkan tẹ́fì máa nímọ̀ mo dẹ̀ sí òrùn náà ní irinṣẹ́ tẹ́fì máa ní ìmọ̀ bóòlà wá wà bóòlà wá wà ṣọ́ wá yẹ ká máa pé àǹfààní mo lọ jẹ lára òṣùpá jù kọ́ máa sọ pé mo fi rí nàrà àǹfààní mo jẹ lára òrùn pé mo fi sálù bọ́lọ̀ mo fi sásọlọ ọkọ̀já abẹ́ ọba tó dá nǹkan yẹn fáwà ẹ̀dẹ́ ènìyàn dáwà lórílẹ̀ ayé ọkọ̀já tí wọ́n rò yẹn a máa túmẹ̀ sí sábàbí tàbí máa nímọ̀ ìyẹn ni wípé táyé ò fi parẹ́ wọ́n sáà máa dìkítẹ́tì ìmọ̀lára òṣùpá wọ́n sáà máa ṣèwádìí ìmọ̀lára òṣùpá ni wọ́n sì tún máa rí màlára òrùn náà táyé parẹ́ wọ́n máa rí màlára òrùn táyé fi parẹ́ ni ní nǹkan bí 20 years ago sáà ní a ní nǹkan tẹ́ pè sólà nígbà ṣé sólà ń bẹ ní nǹkan bí ogún ọdún sẹ́nìkan lè sọ fún ọ pé o lè kọjú kíní kan sóòrùn ó kọjú kíní kan sóòrùn láàrin wákàtí mẹ́wàá yóò sì gba agbára sára tílẹ̀ bá wá sú yóò máa tàn mọ́lẹ̀ fún ìsẹ́nìkan lè sọ bá ń fún ọkọ̀ gbà á nígbà náà ni o náà ní nìsí ayé ti dáyé gínì yẹn ayé ti dáyé sólà ìmí tó ń bọ̀ bóyá sọlá ní ń bọ̀ wá tí èsì sólà bóyá ìka ọwọ́ rẹ̀ lọ́kọ̀ bí ẹ̀sán rẹ̀ rẹ̀ wọ́n bèèrè wá ti fi kí ní kẹlẹ̀ máa lára sí láàrin kò ní wàhálà kò ní ní kọ́ ra torchlight kankan mọ́ bá dọ̀wọ́ rú ọkàn yọwọ́ rẹ̀ jáde pé ọwọ́ ànábì Musa ní àrí ìṣọ̀rọ̀ àjọsẹ̀ ọkàn ẹgbẹ́ gba ìgbọ́ àyàn mọ́ ń lọ ní ọkàn ọsì máa lọ yóò bá máa tán yóò sì máa lọ bẹ́ẹ̀ torí bí Kùránì ti sọ ìyẹn ló fi jẹ́ pé kò yẹ kí mùsùlùmí ó sùn kò jẹ́ kí mùsùlùmí ó sùn ọ̀yá máa ṣiṣẹ́ lọ ni gbogbo ẹni tẹ́ wà ní tó bá pọ́lọ ń bá ká ìmì náà kára yín tẹ́ ń ṣe sáyẹ́nsì nǹkan jẹ́ mọ́ wádìí nǹkan kiri ní èmi náà bá produce nǹkan fún yín Nàìjíríà lórí àásẹ́mi náà Ọlọ́run ti ní bẹ̀ jàmàwà ebi ìwádìí ni àfi gúnlẹ̀ ẹni tí bóyá kà máa wòrán bá ti wà ní ìsìn tó bá fẹ́ wà kankan náà mọ́sálásí tí ò sí ń bẹ̀ tó bá wà níwàkúwà ọ padà rí padà ọgbọ̀ tó wà níwàkúwà tàbá níwàkúwà ní pé ó wá dójú ẹ̀
bọ́ọ̀bà rò gangan orí ń tọ́jọ́ orí nǹkan kan náà nù ní sí bá máa wo nǹkan ara báyìí lásìn ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bẹ Áfíríkà Ọlọ́run tún wá sí o ìsinsin lásán tí ń fò kiri àwọn oògùn tẹ́lẹ̀ mú jáde lára rẹ̀ pọ̀ Ògùn tẹ́lẹ̀ mú jáde lára rẹ̀ ó pọ̀. Ṣíṣẹ̀rí ìsìláàmù dẹ̀ ti ṣe fán sígínà ó sì fún alápẹẹrẹ bí ń bẹ ń bẹ. Wọ́n ti fún wa ní sígínà tó ń bẹ ń bẹ. Pọ́ìsìn tẹ́sì lé mú jáde ń bẹ náà pọ̀. Pọ́ìsìn tẹ́sì lé mú jáde ń bẹ ó pọ̀. Tá bá ní pọ́ìsìn kìí sí tó fi pààyàn. Èyí tó fi pààyàn kọ́. Tó fi máa pẹ̀fọn. Tó fi máa pẹ̀fọn. Tó fi máa pèkúté. Tó fi máa pèkúté. Gbogbo nǹkan tí ń ṣe ní Sùtánlé tó fi máa pálọ̀. Ó fi pa gbogbo wọn. So máa ṣèwádìí. Àgàwọ̀ rẹ̀ ẹ̀rí nǹkan. So Kùránì sọ fún wa pé kí ó وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. tó in tó wá jẹ́ máa nà wí táwọn wí ìyẹn tá ní àpẹẹrẹ ẹ̀mọ̀ lọ́jẹ́ kí lọ bá kí àyàpọ̀nà Kùránì jẹ́ àlọ́wẹ́ ẹ̀sìn Kùránì Suratu Yunus àyà 5. Suratu Yunus àyà 5. abẹ̀rẹ̀ ọdún ìrìnà nìyẹn máa sí Kùránì Suratu Yunus àyà 5. Ó ń júwe wípé kìí ṣe pé mọ́lẹ̀ nìkan là ń tàn láàrọ̀ wọn àtùpà ní irinṣẹ́ ẹ̀mọ̀ ni. Irinṣẹ́ ẹ̀mọ̀ ni. Olúwa sọ wípé والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون يفصل الآيات لقوم يعلمون. Ọlọ́wà sọ pé والذي جعل الشمس ضياء. هو الذي جعل الشمس ضياء. Ó lè mìí mo ṣe òun ní orí pé òun lọ kọ́kọ́ dákọ̀ mẹ́. Ẹni àyà ti kéwù tafsiru wa kí lọ kọ́kọ́ dárúkọ. وجعل القمر فيهن نورا. Lẹ́yìn wá gbà náà wá dákọ̀ òun lẹ́yìn ẹ̀ pé وجعل الشمس سراجا. A padà túbẹ̀ tó bá lọ́wọ́ parí tọ́. Ó wá ní láàrin ó ní والذي جعل الشمس ضياء. والذي جعل الشمس ضياء. Ọlọ́run ọba ló ṣe òun ní ìmọ́lẹ̀ tí jù nǹkan. والقمر نورا. Wọ́n wá ṣe òṣùpá ní ìmọ́lẹ̀ tó tutù. وقدره منازل لتعلموا عدد السنين والحساب. Ọlọ́run wá fún kálukú nírìn àjò tí ó máa rìn ṣùgbọ́n ìrìn àjò tí ó máa rìn yìí kìí sí pé rìn lásán torí ààrẹ torí ẹ̀yìn èèyàn náà òṣùpá ò rìn torí ààrẹ Ọlọ́run ni wọ́n máa rìn torí èmi àti ẹ̀ náà òun náà máa yí nítorí ààrẹ ó ń yí nítorí èmi àti ẹ̀ náà. Èyí sáyà ìlàbẹ́ túnmọ̀ àyà ẹ̀sọ́ ó ní máa khalaqallahu àárín ohun tó tẹ̀stẹ̀ ó ní máa khalaqallahu tó ń ka ó tún ní kí ló bí hapù ń bẹ̀rún lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ pé lè ta'lamu adada sinina wọ́n ní ọwọ́ ẹni ma khalaqa Allahu dhalika wọ́n ní èyí tó fi mọ̀ túnmọ̀ bẹ̀yẹ ní tó parí ayá kí lọ parí ẹ̀ يفصل الآيات لقوم يعلمون. láti ní àwọn onímọ̀ ní ń bá wí láàrin yìí àwọn onímọ̀ lọ bá láàrin yìí tí wọ́n náà bá wà ní kọ́ mú ya'lamuna àwọn mọ̀ pé òṣùpá wà fún mọ̀lẹ̀ lásán ìmọ́lẹ̀ lásán kọ́ oòrùn yìí sí káfí sásọ káfí sí nǹkan kan lásán ohun tó wà ń bẹ̀ níbi fọ́sí ló يفصل الآيات لقوم يعلمون.
نفصل الآيات لقوم يعلمون. ó tó mẹ́nu àyà yẹn gbólóhùn lè kọ́ omi yàrá ó ti tó mi pé eléyìí tó wáyé lórí kọ́mí yàrá mọ́ ẹ̀ ní gbogbo èèyàn lọ́mọ̀ pé ìmọ́lẹ̀ àfi ń rìnà lọ́sàn a sì fi ń rìnà ní alẹ́ kò nílò ẹni mímọ̀ ṣùgbọ́n tí wọ́n bá sọ ń bẹ̀ yẹn làwọn tí wọ́n tún mọ̀ pé òṣùpá jù bẹ́ẹ̀ lọ òòrùn pọ̀ jù bẹ́ẹ̀ lọ láti ní lè kọ́ omi yàrá mọ́ náà wọ́sirọ́jú a kú lára núrù tí wọ́n pe òṣùpá àwa fẹ́ bọ́ sára sìrọ́jù tí wọ́n pe òòrùn wọ́n ní ìtẹ́pẹ́ sìrọ́jù náà ni àtùpà kan tí máa tanná ṣùgbọ́n iná rẹ̀ gbóná ويخبر به عن الشمس فيه من المبالغة ما لا يخفى أيضا كوقتنا القمر فإن السراج كان أقصى ما يستضاء به في الليل أما في النهار فلا يكاد يكون. Gẹ́gẹ́ bá a ṣe ní òṣùpá pípè tí wọ́n pè ló ìmọ́lẹ̀ lẹ́ẹ̀kan nù àbí wọ́n pè ní ìmọ́lẹ̀ náà àyà yẹn pé wọ́n papọ̀ ni bẹ́ẹ̀ náà ni pípè tí wọ́n pè oòrùn náà ní sírọ́jì òun náà àpapọ̀ wà níbi tiẹ̀ náà ṣùgbọ́n ọ̀nà tí kálukú gbà wá yàtọ̀ síra wọn dé eléyìí nílò ká farabalẹ̀ kẹ́lẹ̀ bá gbọ́ yé bó ló ṣe jẹ́ torí pé torí pé oòrùn ọ̀sán là ń lò wọ́n wá tún wá pè ní sírọ́jì sírọ́jì dẹ̀ ní àtùpà nìyẹn àbọ̀rẹ́ tí ń tàtùpà lọ́sàn-án dáhùn o òun ni ó kọ mọ́lẹ̀ fẹ́ẹ̀ bá mu òṣùpá ní sírọ́jù fẹ́ẹ̀ bá mu jù torí pé ìràwọ̀ alẹ́ lòun ti oòrùn sírọ́jù ọ̀fẹ́ ìbámu ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ pọ́npọ́ wọ́n wá pè ní sírọ́jù wọ́n máa gbọ́ bá mi wọ́n nọ́kítà أن الشمس كوكبة نهارية والسراج دولبة ليلية. والمعنى أن الشمس لو تركت باقية مستمرة لما جاءت الليل. ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní وجعل الشمس سراجا. وجعل الشمس سراجا. wọ́n nígbà tó ti pé òun ní sìrájù àtùpà yẹn wọ́n ní ó dàbí ẹni pé wọ́n sọ fún ọ pé bó ṣe ń wo yẹn tó bá jẹ́ kó bá ilé sẹ́kù ni láàyè rẹ̀ ẹni rálẹ́ láíláí ẹni pé alẹ́ òní dé wọ́n wá pè sìrájù pé ọmọ ni وجعل الشمس سراجا. bí ṣe ń tàn lọ́sàn-án bẹ́ẹ̀ náà ló lè ṣe kíni ló lè tàn lálẹ́ وجعل الشمس سراجا. ẹni pé alẹ́ òní sí nìyẹn wọ́n wá pè ní sìrájù ẹni pé wọ́n pọn pu náà wípé òrùn yẹn kọjá bẹ́ẹ̀ o bígbà tó jẹ́ sí pé èèyàn jẹ́ ní tí ó lè tọrẹ a sì mọ̀ pé lọ́dọ̀ wa ní báyìí alẹ́ ò ṣe máa fi tọrẹ bẹ́ẹ̀ kan bá ní aago mẹ́wàá mo fẹ́ há nǹkan o ẹ máa bọ̀ wá lálẹ́ dákun àwọn èèyàn kọ̀ọ̀kọ́ bẹ́sẹ̀ ẹran sàn ẹ̀wọ̀n kọ́ rò lápẹ́ ẹ̀dọ́ alẹ́ ti jẹ́ kí ló dé tó fi máa lẹ́ ṣùgbọ́n ní débi bá payọ́ wà á tó bá wá náà yọ́ máa dẹ̀dì pé ẹ̀sẹ̀ àwọn tó lọ bẹ̀ bọ̀ bí ṣe yóò kọ́kọ́ wá dínà àwọn afẹ́ pẹ́ ní ẹni tí tọrẹ dé àwọn ní subhanallah ọkùnrin tẹ́wọ̀n yẹn torútorú ní máa tọrẹ sẹ́mà pé tẹ́ máa bẹ̀rẹ̀ lè sí máa tọrẹ lọ́sàn náà wọ́n gorí rẹ̀ ò pé ẹni tó tọrẹ lálẹ́ lóru wọ́n tó ń bèèrè tí tọrẹ lọ́sàn àwọn dájú kó tí tọrẹ lọ́sàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán ò tó lò máa ló tó fi móoru máa wọ́n wá jẹ́ aláṣẹ́mùsà agbègbè bí wọ́n ti pán oòrùn náà fi pàpò láàrin ní pípè ní sìrájá wọ́n ní wọ́n fi pàpò ní bí tí ń ṣiṣẹ́ lọ́sàn yẹn tí wọ́n bá túúlẹ̀ ẹni rálẹ́ láíláí gbogbo rẹ̀ ọmọlẹ̀ ní kòdòrò ìtumọ̀ ẹ̀lẹ́yẹn
لأنها كما كانت قوية معنى أن الشمس لو تريدت باقية مستمرة لما جاءت الليل، لأنها كما كانت قوتها في النهار فإنها لم تزل قوية، وإذا وصفت وصفت بالسرعان. إليم نان سكين تيمو كاتانيس نعم ضياء سراج بمعنى واحد. Siraju àti Diyahu nígbà káyà Suratu Yunus a rí pé Diyahu ni wọ́n pè níbẹ̀. والذي جعل الشمس ضياء. Lẹ́yìn pé Diyahu ni wọ́n pè. Nígbà tá a wá dìbí àyà tí wọ́n pè ní Siraju, ó yẹ ká wù pé kí ni yàtọ̀ láàrin Diyahu àti Siraju. Bí máa na wà, wọ́n ní nǹkan kan náà ni. معنى واحد. ولكن لماذا غيرهم هنا وهناك؟ غيره هنا. ولكن لماذا غيرهم هنا وهناك؟ لماذا kí ló fà á tó fi jẹ́ sí pé inú àyà Suratu Nuh ó sọ pé وجعل الشمس سراجا. nínú àyà Suratu Yunus ó sọ pé هو الذي جعل الشمس ضياء. wọ́n ní kí ló fà á tó fi jẹ́ sí pé ní ààyìn wọ́n pè lójò lókè wọ́n pè lójò. Wọ́n pè lójò ń bí, wọ́n pè lójò ojú lọ́hùn-ún. Bí bákan náà àmì lọ́kàn ìyàtọ̀. Kí ló fà tó fi rí bẹ́ẹ̀? Wọ́n ní àṣírò. Àwọn onímọ̀ ni a sọ ìtí mọ̀ sọ lọ́wọ́ yìí. Sọ̀rọ̀ tẹ̀lé òun fàlà àlà ìsáárọ̀ àṣírọ̀ múnà. Wọ́n ní arábìnrin ó pédépédé sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa ní gbélé kalẹ̀ ọ̀rọ̀ àwọn ní ẹni o alayhi salatu wassalam. Wọ́n ní tí tó fi rí báyìí sí ìpá wọn ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ń bí tí àyà Suratu Yunus kìí sí Nuhu ní sọ̀rọ̀ ń bí alayhi salatu wassalam. Àwọn ní sọ̀rọ̀ wọ́n wá ń kíyèsí bí wọ́n ṣe ń gbọ́rọ̀ ọ̀pọ̀ láti ìbẹ̀rẹ̀. Wọ́n wá ní tọ́fà ní pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ tí a ní alam tarau kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa wọ́n náà bá ń wé pípa fẹ́ mú kankan jáde lọ́fà lẹ́mọ́ tí ń ká àyà ń tán wọ́n náà máa pé kọ bọ́ọ̀ bá ti ẹ̀mọ̀ bẹ̀rẹ̀ ọ̀lá máa kọ́ wí ṣàrí ó ní alam tarau kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa ó wí tibaqa jẹ́ lẹ́yìn wọ́n bá ń ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn. Wọ́n ní ọmọ ẹni tí ń pè nínú. Wọ́n máa sọ yí pé ń bọ̀ sọ pé alam tarau níbi tí èsì Kùránì kọ́ wá sọ yí pé waja'ala al-qamara fihinna. Níbi tí èsì Kùránì kọ́ wá sọ pé waja'ala al-qamara fihinna nura waja'ala ash-shamsa diya'an. Mákì o, káwọn mí ọmọ àgbébẹ̀ mọ́ ọlọ́wọ́ ọmọ tí ń jí Kùránì padà. Nígbà tí ó wà mọ̀ ní tí ẹ̀, ní tí ọ̀dá ní wá kiri ní tí ẹ̀. Ọ̀dọ́ ní tí wá. Ọ̀kárí rẹ̀, àárín ìbú rẹ̀ látòní, ọmọ ẹ̀mẹ̀ tọ́. Ọwọ́ ni, kọ́wá ní dìyá á. Ìwọ náà ó rí pé ọ́n há lẹ́nu gan. Tọ́wájọ siraja.
wọ́n tó bá fẹ́ mọ fàṣọ́hà dáadáa mú ọmọ tí ò tí mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa ọmọ tí ó sì mọ̀ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n ó náà ti ń try díẹ̀díẹ̀ ó ti ń gbìyànjú díẹ̀díẹ̀ wọ́n á sọ pé sírọ̀ ọjà tó bá sì sí wí tó sì rọ́ wí kò ní sí já wí tẹ̀ jáyẹ kò ní sí wí wọ́n á sọ pé dìyà àníwìfọ́ ẹ̀ sọ wájọ́ ra ìdí nìyẹn tó fi jẹ́ sí pé wọ́n ní dínú mo sọ fún yín bẹ̀rẹ̀ pé dáa bá ní lẹ́yìn ànábì Muhammad àríṣọ́lá ànábì wo ni ó dálá tó jùlọ ànábì náà hùlá ẹ̀ká máa wí àríṣọ́lá ẹ̀ ló fi wá gbé kalẹ̀ báwọn pé ìdínú tí kì bá ṣe bẹ́ẹ̀ àti dìyà àti siraj ìtumọ̀ kan náà ni wọ́n ní àpapọ̀ ní o tá a bá sáfin tó tán ìyàtọ̀ mẹ́mbẹ̀ o مع ما فيه من الرعاية على الفاصلة لأن الفواصل التي قبلها جاءت على حروف صحيحة ولو قيل ضياء لصارت الفاصلة همزة والهمزة قريبة من حروف العلة ويثقل الوقف عليها. وعلى هذا يمكن أن نقول إن من أوصاف القمر a lè sọ pé inú ròyìn òṣùpá táàbí máa ròyìn ẹ̀ àbí wọ́n ló jókòó àfáà púpá ẹ̀ olóòkọ̀ tí ń jẹ́ ó tún wá níròyìn tí ń jẹ́ náà nínú àwọn òròyìn ẹmù tí ara dọ́gbọ́n pè fún àfáà kíni mú sí wílé tí wò mí jẹ́ èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ tó dúdú òwò mí tọ̀gbẹ̀ àwọn àwọn àfíríkì lòun tó tọ́ ìròyìn kan nìyẹn wọ́n ní òṣùpá lè pé inú ìròyìn òṣùpá nú àwọn àyàtà ń ké yìí kámúròyìn méjì jáde fún òṣùpá ìròyìn àkọ́kọ́ òun náà lè tí ń bẹnu àyà àwà ìkílókọ rẹ̀ nú ìmọ́lẹ̀ وجعل القمر فيهن نورا bẹ́ẹ̀ ni a tó lè rí ìtumà míì fún ìròyìn míì fún látara nóòrù náà ni ṣùgbọ́n mùníírù lòun jẹ́ mùníírù wọ́tọ̀ jẹ́ mùníírù ìtumọ̀ ọkọ̀ rẹ̀ náà ni ọ̀gbọ́n nínú àwọn ìròyìn òṣùpá ọ̀nà ni mùníírù Suratul Furqan ní olúwa sọ pé تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا mọ́jẹ́ mẹ́rin ó pín Suratul Furqan àyà 61 wọ́n sẹ́ni ọwá kiri àdá àyà 61 wọ́n náà sí Suratul Furqan àyà 61 ó sí mọ́lẹ̀ kó lè bá ní mọ́lẹ̀ nú ayé rẹ̀ ọ̀tọ́ ìdọwọ́ bù mọ́lẹ̀ ó sí mọ́lẹ̀ kí mọ́lẹ̀ ọ̀jẹ́ ti ẹ náà láyé rẹ̀ Olúwa sọ pé tabaraka الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا قمرا منيرا وقمرا منيرا Àríròyìn méjì fún òṣùpá, olóko táwọn àfáà máa ń fún òṣùpá ní èdè. Náà, wà mí náà sọ fi sẹ́pẹ̀. السراج كما هو هنا. Àwọn a máa sọ pé bá a ṣe ń ránlé táyé, a máa ránlé Káyìndé náà. Àti kí òṣùpá lọ́nà méjì, oríkì àkọ́kọ́ Núr, oríkì ẹ̀kejì Mọ̀nẹ́. Oríkì méjì náà wá àtúnwá oríkì fún oòrùn náà Ṣẹ́mùsù. Oríkì àkọ́kọ́ tó wà fún náà lè tó wà ní àyà wa Siraj. Ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ náà nínú oríkì rẹ̀ náà ni Bìyà. Ẹ̀kọ́ mi tàwa fẹ́ kọ́ lábẹ́ kẹtẹpẹ tafsir. هنا السراج والنور. السراج والنور يطلق على البشر ويمكن التوسع فيه حتى على غير بني آدم كل بحسبه. كل بحسبه. طب àwa lè máa lo sìrájù fèèyàn a sì lè máa lo núrù fún èèyàn a sì lè lo òṣùpálẹ̀ kásọ̀ àbí a lè máa lo oòrùn fèèyàn a sì lè máa lo òṣùpá fún ènìyàn
bẹ́ẹ̀ náà ni a lè lo sìrájù fún ènìyàn a sì lè lo núrù fún ènìyàn wọ́n ní kódà a tún lè fẹ́jú ẹ̀ ju èèyàn lọ a lè lo fún nǹkan méjì kìí sí èèyàn náà nínú tó èèyàn náà ni a sọ pé lágbájá o kọ́mọ̀r a òṣùpá ni àwọn àìtò kọ́mọ̀r mọ́rọ́sùpá kan bisára bí a ń lò nítorí àǹfààní tí ń ṣe fáyé ẹgẹ́ bó ṣùpá náà ṣe ń ṣàǹfààní fún àbá kọ́mọ̀rù ni tàbí lè jàmáà yìí torí ẹwà rẹ̀ ọ̀fún wọn sábà máa lò fóbìnrin púpọ̀ kọ́mà òṣùpáni wọ́n ná fún wọ́n jàmáàlú wọ́tàkúlù ayìnrán fúlánú ó lè sọ pé lágbájá náà oòrùn ló dé yìí o àwòrán àìtù sàmsà àbí mo rí oòrùn kan torí àǹfààní ẹ̀ àtàbí ọ̀dàbẹ́ ni pé a máa jóyàn díẹ̀díẹ̀ náà wà rẹ̀ títà tó bá lè kí lẹ́ máa pè é Samsu ti dé o àbí torí pé òun àti pankẹ́rẹ́ rẹ̀ ní àbí pankẹ́rẹ́ sí wèé fílẹ̀ bó bá ní ọkà nǹkan tó bá sì ká báyẹ̀ orí rẹ̀ ní ọ̀nà kó àà Samsu ti dé mọ́rin tó jẹ́ sí pé ó fọ́n súùtì tó bá gbà ní ẹni tí ọgbà yóò sọ fún bí ìwọ́n náà mọ́ jẹ́ ilé ohun òṣùpá lè léhun wọ́n àmọ́ lò bẹ́ torí pọ́lọ̀ ń pè oòrùn ní bìyà ó tún pè ní sirat ó sì pè òṣùpá ní ìmọ́lẹ̀ àti tí ń tan ìmọ́lẹ̀ náà torí pílẹ̀ ẹ̀kọ́ láwọ̀rọ̀ jẹ́ a máa fẹjú ẹ̀ báyìí wọ́n ní a wá lè lò fún tí èsì èèyàn náà a lè lò fún nǹkan tá ń gùn ètí ń sáà máa fọ́n wàhálà sí ọ nínú nǹkan ọlọ́run fí mi náà ní mọ́tò kọ́mọ́rù àwọn àbí kọ́mọ́rù ní kọ́nà wọn sọkọ̀ rẹ̀ kọ́mọ́ sí Samsu tí ó máa ní fọ́n wàhálà sí a lè lò fún nǹkan ọ̀gùn a tún lè lò fún nǹkan tí èsì nǹkan ọ̀gùn náà bí nǹkan tá ń jẹ náà ọjẹ́ ká bó ṣe jẹ́ tán tọ́hámù Samsu oúnjẹ yìí ti dòrùn báyìí tí ẹ̀ jóni ló kọ́ rẹ̀ lè hararatihi èyí tó wá tutù lára tó jẹ́ sí pé bó ti jẹ́ tán báyìí atẹ́gùn ti fẹ́sẹ̀ tó ti ń tò pé àmì ní ìrùlélẹ̀ ìjẹ́ oúnjẹ àtúrà rẹ̀ alẹ́gbẹ̀lẹ́ nǹkan mọ́rùn tọ́ ní ìsìn abẹ́wò èyí tó fẹ́ tó dáájù ó kọ owó lọ dáájù sí súnmù kọmọ́rùn ni àbí àbóhùn ni ẹ̀yìn náà ti gbọ́ yípo ti yí náà Samsu náwọ́ rẹ̀ sókè kárí sí ò sí ní ó sì ń bẹ́ ọkọ̀ kàfẹ́ náwọ́ ni ó náà mọ̀ pé jóni ló kọ̀ ọ̀hún kọmọrù dáwó sí kọmọrù gbogbo wa ni kọmọrù ẹ̀náwọ̀ rẹ̀ gbogbo wa ni kọmọrù ẹ̀tọ́ ọlọ́run sí ánìmù ní rọ́nì ó tún sí wá nínú rọ́nì àátọ̀rọ̀ núrù àti mù ní rọ́n tó bá yá padà náà wọ́n wá ní bẹ́ẹ̀ sí bá ń jẹ́ kọmọrù tí gbogbo yín náwọ́ yẹn ẹ̀ tí ìgbà tán ẹ̀rẹ́ tí èyàn bá ń kí nǹkan gbà míì tí èyàn bá wá dépin ẹ̀tàn ọmọ ìtọ́ yẹ owó ọmọ ìtọ́ yẹ kó mú àwọn kìíní kan wà táà máa ń jẹ zaitun tó dùn mẹ́ ìlú tó kà ó sì mẹ́ tí wọ́n bá kó wájú wa báyìí èmi a máa mú ìyìn tó dùn báyá bí 15 àwọn mú ìtọ́ kan bí 4 àbí 5 síbẹ̀ ọ máa fi lè mẹ́kú step down ẹ́ ń pè nù tó mọ̀ pé tó bá ń gbíná lọ lórí kíní tó sáré gbí wánú lé ẹlẹ́ẹ̀kan náà yọ́ bá lé jẹ́ ọ step it down ẹni bá jẹ 5 ilé máa mú kan ilé náà ọlọ́run tó dákan tó pàn tó dákan tó dùn ó ní tí kíkan náà ń ṣe lára kó tó dá oníṣẹ́ tí ń ṣe ẹ̀yàn àjẹ́
wàlìjá kéwú sókè والجمع بينهما أفضل. àwọn ẹni ká mú méjèèjì lọ dáájú Àwọn méjèèjì ló dáa jù. kọ́ máa fapá kan jẹ́ sámúsù lẹ́kọ̀ọ̀kan Wọ́n máa jẹ́ ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́kan lápá kan. kó o sì máa fapá kan jẹ́ kọ́mọ́rù lẹ́kọ̀ọ̀kan Wọ́n máa fapá kan jẹ́ kọ́mọ́rù ṣùgbọ́n jẹ́ kí kọ́mọ́rù ọ̀pọ̀ ju ṣáṣù lọ. ẹnu tí ìrìn fìlà ìgbè ní ẹ̀ ní ìròyìn tó pé tọ́nà fi ròyìn àdábọ̀ Muhammad Sallallahu alayhi wa sallam. naam وأظن والله أعلم أنه هو أعلى مراتب الكمال وهو الحال في أمر البشر محمد صلى الله sallallahu عليه alaihi wasallam ìdí nìyẹn tá a fi ní ló pé jù kí èèyàn jẹ́ kọ́mọ́rù kó sì mọ́ neglect Ṣàmsù náà ní Ṣàmsù lára tó bá ní Ṣàmsù lára ìyàwó rẹ̀ ọgbà ṣòkò tó ń di rẹ̀ Tó ń di rẹ̀ wọ́n kò lẹ́kọ̀ọ́. ọkọ̀ ìyàwó kan ní rẹ̀ ìlọ́gà àwọn ẹbí gbogbo ẹ̀kọ́ mọ́rù sálọ sáyìn jẹ́ so bẹ́ẹ̀ náà ni ọmọ ṣéúdọ̀gá mọ́ lọ́wọ́ Ọmọ ṣé ó dọ̀gá mọ́ ọ lọ́wọ́. ọ̀rọ̀ ní Ṣàmsù lára kó dé lọ ààrùn ní Ṣàmsù dé lọ́lọ́run rẹ̀ àdábọ̀ Muhammad Sallallahu alayhi wa sallam. Suratul Ahzab ayah 45 ومبشرا ونذيرا. tó kéèké ń gbọ́ يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. ó ní ọlọ́run pé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam Sallallahu alayhi wa sallam. ọlọ́run kí wọ́n ọkọ̀ọ̀kọ́ pè ní ṣáàyìdá ó tó ní mubashiran ó tó ní nàbíyà شاهدا ومبشرا ونذيرا. kó múgulẹ̀ gbogbo ẹ̀hùn tó bá wà ní àyà 46 ọwà ni wà dáyà ní ila Allah وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وسراجا منيرا. فجمع بين السراج فجمع بين السراج الذي هو نتاج الشمس وبين النور الذي هو نتاج القمر ló bá kú rìsọ́ọ̀tì tí máa ń jáde látara òṣùpá látara oòrùn òun náà ní siraj àti rìsọ́ọ̀tì tí máa ń jáde tí oòrùn máa إلى الله بإذنه وسراجا منيرا. وسراجا منيرا. wọ́n náà wá lè sọ yí pé kọ́ọ̀lù ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba sọ tó sọ yí pé wa mubashiran wa nadhiran ọwà gbé lérí àgbéká ọwà gbé lérí wa sirajan munira وسراجا منيرا. bóò láti wá gbé sí farabalẹ̀ farabalẹ̀. ta'ammulul aya ó ní a máa sọ fàtẹ̀kísímù hakada هكذا ومبشرا ọ máa pé mubashiran munira منيرا wa nadhiran sirajan ẹni tí sí nàzírù yóò lè Yóò lè ọjàgbé ó jágbe. òkun ọ̀pọ̀ lára rẹ̀ Ogun pọ̀ lára rẹ̀. ọwọ́ adẹ́bẹ̀ ní kó rùn pa Yóò dàbí kó rùn pa ọ́. ogun wa jáde ó di sírájù nù Ó jọra wọn. ṣùgbọ́n mubashiran ọ̀rẹ́ rìn Ó rẹ́rìn-ín. ó tujú ká Ó tujú ká. àwọn èèyàn náà tujú ká Ó tujú ká. inú wọn dùn Inú wọn dùn. ọwọ́ adé munira منيرا àwọn bẹ́ẹ̀ sì pé nìyẹn oníwádá ẹ̀yà ní ila Allah وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ولكن يفضل أحدهما على الآخر في الكمال بالنظر إلى جنس الإنسان tọ́ wọ́n nígbà míì wá wà òkúta bá wá wo bọ́lọ̀ ti dá jẹ́ndà ẹ̀bọ́lọ̀ ti dáwọ̀ ẹ̀dẹ́ ènìyàn tó dá ọkùnrin tó dá obìnrin wọ́n ní ìgbà míì a máa wà táàpì kan dáa ju ìkan lọ táàpì kọ́mọ̀rù dá òòrùn dá sẹ́mọ̀ fún ta wílẹ̀ kan ní pé ká ní gbogbo ẹ̀ ní ọ̀dọ̀ ṣùgbọ́n ìgbà míì wọn àtà sọ pé kọ́mọ̀rù dá òòrùn dá nígbà tá a bá wo bọ́lọ̀ ti dáwọ̀ ẹ̀dẹ́ ènìyàn lọ́kùnrin àti ní obìnrin Obìnrin. bàbá jùlọ يغلب عليه اسم الشمس ọkùnrin tiẹ̀
lọ́pọ̀lọpọ̀ ọgbà ó kọ́tọ́ yẹ kó máa lò jù ní shams oòrùn. والمرأة يغلب عليها اسم القمر. Obìnrin tiẹ̀ orúkọ tó yẹ kó máa lò jù ní kí ni òṣùpá. Ọ̀yà àfà tó fara tìgìrì lọ́ọ̀kan yẹn wọ́n náà sóṣùpá ní àbóòrùn. Sóṣùpá ní àbóòrùn. Oòrùn tọ̀ ó ní oòrùn ló wọ́n máa jẹ́ o wọ́n bá ń pè lóòrùn lọ́wọ́. Tọ́ ó ní farọ́jù ọkùnrin á máa lò ó kọkùnrin ó máa jó oòrùn lọ́pọ̀lọpọ̀ tó bá jó oòrùn láti àárọ̀. Ó lè jó oòrùn látàárọ̀ dago 6 àrọ̀lẹ́. Ẹnu wákàtí tó kù tẹ́lẹ̀ sọ̀rọ̀ alẹ́ òun ó lè máa jó ṣùpá. Obìnrin ọmọ jó ṣùpá látàárọ̀. Tó bá kù díẹ̀ bí ọwọ́ alẹ́ òun ó náà lè sòrùn. Kó ṣe bí oòrùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Oòrùn rẹ̀ ni máa jẹ́ kí ìyàwó lọ yarí fún ọlẹ́kọ̀ọ̀kan. Tàbá máa rí obìnrin kan farí gájọ ọkùnrin lọ́njọ́ mi pé ẹbí bí ṣe bínú bí ọkùnrin òun náà kọ oòrùn wá nù. Wọ́n ní ẹ má bú pọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé gbogbo ọjọ́ ayé rẹ̀ bí oòrùn ní tí máa ṣe àléébù ní fóbìnrin. Tọkùnrin náà bá ń ṣe bí òṣùpá ń gbogbo ọjọ́ ayé rẹ̀ àléébù ní fọkùnrin ọ̀nà. Àti àchífù nǹkan láyé yóò dé fún rẹ̀ níbẹ̀. Wọ́n ní bóyá náà wá ní pé wọ́n ní bóyá náà ni Al-Qur'ani túká sí fún àgbà tí ń sọ̀tà Ànábì wa Yusuf alayhi salatu. Àyà sí suratu Yusuf àyà ẹlẹ́ẹ̀kẹrin. Suratu Yusuf àyà ẹlẹ́ẹ̀kẹrin. Ọlọ́run bá sọ pé qala Yusuf li abihi. Qala Yusuf li abihi ya abati inni ra'aytu ahada 'ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin. Láàrin Kùránì ti táì sí bá náà fọ́. Ọkùnrin ní máa jẹ́ Sámsó ní ànábì Yúsúfù sọ fún bàbá wọn wípé yá àbá ti bàbá mi ọ̀wọ́n. Bàbá mi ọ̀wọ́n. Èmi ìrẹ̀wọ̀n. Bàbá mi wọ́lọ́ mọ́ màlálàbá ìbà àti kọjá ìbílẹ̀ láti bí ọdún mẹ́rin sẹ́yìn. Ó ní mọ́ màlátù ṣùgbọ́n mọ́ màlálà pé mo rí àwọn èèyàn bẹ́ẹ̀ sì túnmọ̀ ẹni ìṣẹ́rin yọ. Àwọn èèyàn. Torí a ti mọ̀ túnmọ̀ aláhùn. Táàbà tí mọ̀ túnmọ̀ aláhùn pẹ̀dà láàmà lo ẹ̀dà ọ̀rọ̀. Ó ní mo rí èèyàn 11. Èèyàn 11 tí ò tí tóbi pọ̀. Ṣùgbọ́n èèyàn làwọn náà. Ẹ bá pèèyàn ní káwókábù. Ó yẹ kọ́ wọn pé kìí sí gbàrọ̀ gbogbo èèyàn. Ìdí nìyẹn táwọn onímọ̀ mi sọ pé gbogbo àwọn ọmọ ya ànábì Yusuf ànábì Ọlọ́run ni. Ànábì Ọlọ́run ni wọ́n lọ́dún pé wọ́n bẹ́ẹ̀. Akẹ́ni àwọn onímọ̀ sọ pé ànábì Ọlọ́run gbogbo wọn. Wọ́n kà dẹ́ṣẹ̀ ní wọ́n ti túbá padà, ó parí. Kò sánàbí Ọlọ́run tí ò lè dẹ́ṣẹ̀ ṣùgbọ́n wọ́n máa túbá. Tọ́, ọ̀hán ni mo rí èèyàn 11. Tí àwọn 11 wọn nígbà mo rí ọtá, wọ́n wá tún ìwà Ṣámúṣà àti bàbá wọn. Wọ́n dàpọ̀ wà Ṣámúṣà àti bàbá wọn, wọlé àti ìyá wọn. Wọ́n máa ń ṣe yẹ́sà fún mi, yẹ́sà. Àwọn èèyàn ńláńlá àti bàbá àti ìyá. Ní tẹ́tà Ànábì Yúsúfù láláyìn kọ̀ mọ̀túnmẹ̀. Wọ́n mọ̀túnmọ̀ rẹ̀. Ànábì Yákúbù mọ̀túnmẹ̀ bí èmi ni Ṣámsù. Ìyá rẹ̀ ni ó yẹ abá ní pé ọkùnrin ló yẹ kó máa jẹ́ Ṣámsù jùlọ. Tóbìnrin náà ó bá jẹ́ nǹkan kan tí ó bá fẹ́ jẹ́ kánú méjèèjì kí ló yẹ kó máa jẹ́ Kùránì sì fi nílẹ̀ fún wa bẹ́ẹ̀ náà wọ́n lè yọ̀ǹda. A nílò sùúrù pẹ̀lú ẹ̀. Ó rí sábàjò ni. A nílò sùúrù tó nǹkan bẹ̀.
falitatahammalu al-qamar القمر الشمس أكثر أي المرأة الرجل. bẹ́ẹ̀ ni kọkùnrin ọya máa fara dà ọkùnrin kọkùnrin ọya máa fẹ́ kọkùnrin ọya máa fara dà ọkùnrin dáadáa ọkùnrin kí ló kọ yín Ṣàmùsì ẹ̀yin obìnrin là ń bá sọ̀rọ̀ báwọn mẹ́sẹ̀jì ni ìwọ obìnrin ìwọ ìyàwó má rò pé 50-50 o ìsìdílé báwọn 90-10 àbí 95-05 ní o bó sì rí nìyẹn ọ torí pé bọ́lọ̀ ti dọ́kùnrin nìyẹn tó bá náà wọ́n fara àwọn wábẹ̀ yọ́ kàn sí rẹ̀ léṣe lásán tó bó sì rí nìyẹn wọ́n ni kí ẹni tó jẹ́ òṣùpá kọ́yá máa fara dá oòrùn al-muqabala wàkàdálíkà bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀ bàbá bá a ti sọ tọkọláya bẹ́ẹ̀ náà ni bàbá àtọmọ náà ìwọ tó bímọ ọkùnrin àtóbìnrin tó bí wọ́n á yọ fún ẹ̀sán tó bí ẹ̀ dáadáa fún ọmọkùnrin rẹ̀ dáadáa tí olóbìnrin tó bá sọ pé ọba tí ń bọ̀ láti sùkú ilé ni ọmọ bọ̀ wá tó bá ti jágbe mọ́ lẹ́ẹ̀kan ọ parí so ọ̀rọ̀ ọmọkùnrin bí sí ń bọ̀ lójú ọ̀nà yọ́ ya fídì yọ́ gbà bọ́ọ̀lù lọ́wọ́ wọ́n ní ohun lọ́kùnrin result táwà rí ń bẹ̀ ní ẹ̀ tẹ́mọ̀ pé ọba tún máa yà lọ tó ọba implement ẹ̀nú ayé rẹ̀ ọ̀sànfàní ìmúra rẹ̀ bó ṣe rí ọkùnrin ó yàtọ̀ sí ìmúra rẹ̀ bó ṣe rí nípa kálé Nẹ́bà ní nìkan ó burú pọ̀ ọkùnrin ní sábà burú nẹ́bà lóbìnrin ó burú pọ̀ wọn ìsábà burú ìkọ̀kan lẹ́ka ó lè máa rojọ́ jẹ́ ó lè mẹ́jọ́ rò ṣùgbọ́n bí burú pé káàsá pé ọlọ́gbàyà ní kò olófúnyà lẹ́pa olóṣèkéní ẹlẹ́kọ́ tó gbọ́ yẹn yóò kéré mọ́lọ́dọ̀ àwọn ọmọkùnrin ẹbá kírun masá sí gẹ̀rẹ́ àwọn ọmọkùnrin tá a máa rí lẹ́wọ̀ wọ́n mọ̀ fún àwọn lẹ́pa ọba sì dédé àwọn obìnrin kò lè síwé ilé wọn ẹjọ́ ní ọmọ rẹ̀ yọ́ ma bá sí dé lásán àwọn ẹni ká máa bá wọn bẹ́ẹ̀ náà lẹ́yìn ọmọ náà àti sọ tòbí sọ́mọ ọwọ́ àkùwọ ọmọ náà ọmọ pé Ṣàmùsù ó ní bàbá rẹ̀ ìyá rẹ̀ ní Kọ́mọ́rù bó ṣe ń yàrá ìyá rẹ̀ jẹ mọ́rù pọ́ ọ̀nà bàbá rẹ̀ kò lè gbà bàbá rẹ̀ ò ní pẹ̀yẹ ìwọ náà ma bó ṣe rí tó bá ti sọkún tẹ́jú ìyá rẹ̀ ní ìsìn yóò step down fún ọ tó bá ti sọkún bóyá ìwọ ló jẹ̀bi o ọwá sunkún níwájú ìyá rẹ̀ ọdá ọkọ mi mọ́bí yóò kọ ọmọra ní ṣùgbọ́n lọ́dọ̀ bàbá rẹ̀ ọdún dáná sí ni ẹlọ́bá káyà ọmọ ẹ̀yìn fún àwọn ilé ti àyà tó sọ lọ́rí والشمس والقمر رأيتهم لي ساجدين. èyí ń kọ́ àyà wa kọ́ wọn àyà tẹ̀fsíìrù làwọn kí eléyìí àyà fi sẹ̀rí lásán fún tàbísọ ni. وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. àkókò ti lọ mo sì fẹ́ ká kò lárí àyà ń lé ní àtún fẹ́ padà ọ̀yá kíákíá. ولكن يعلم أن النور هو الأفضل مطلقا. kọ́ ìmọ́lẹ̀ ló dáa jù. ìmọ́lẹ̀ ló dáa jù. a fẹ́ wo ìhà tí ó yẹ ká kọ sí ìmọ́lẹ̀ àti dìyà àti sìrájù. má máa tọrọ sìrájù. má sì máa tọrọ dìyà. ṣùgbọ́n tí ọ máa tọrọ ní kí ni ìmọ́lẹ̀ ni kí ló fà á. ولذا لم يرد مذموم قط في القرآن الكريم ولا السنة النبوية. níbi tí a ti sọ̀rọ̀ nóòrù nù Kùránì tàbí hadith ní sọ láìdá wọ́n máa ròyìn ẹni sáà. ثم إن الناس مفضولون على مجده وحبه. gbogbo èèyàn lọ fẹ́ràn rẹ̀. واتفق العقلاء على ذلك أيضا. gbogbo ńlá káyè èèyàn tó yẹ pé lọ́mọ̀ pé ìmọ́lẹ̀ dáa pọ̀. إلا من شد من شياطين الجن والإنس. kódà tí ìmọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí ló kọ rẹ̀ ìmọ́lẹ̀ ló pé rẹ̀ àbí ọwọ́ náà ti mọ̀ pé ìmọ́lẹ̀ dáa ni yàmá ti pè ẹ́ yàmá pẹ̀ nìkan mọ̀lẹ́ opposite ẹ̀ kí ní ń pè òun òkùnkùn tí ń dọ́gbọ́n wí nìyẹn ìmọ́lẹ̀ gbogbo ńlá káyè lọ́gbàbọ̀dà àfàwọn tí wọ́n bá rìn lọ́tọ̀ nínú àwọn àlìjànú èèyàn
àbálìjànú nínú àwọn ẹni èṣù èèyàn àbí ẹni èṣù àlùjànnú. wọ̀lẹ́ta wà pẹ̀lú kọ́ọ̀dà bá mú ولقد قال بعض أهل العلم بأن النور من أسماء الله تعالى. kó tó lè bá yé wa délẹ̀ ànínú òrù gan táwọn ìmọ̀lẹ̀ wọn aláwọn onímọ̀ kan sọ pé ní orúkọ ọlọ́run ló wà sẹ́ wọ́n ní pé ní orúkọ ọlọ́run ló wà wọ́n ní mímọ̀ kan sọ bẹ́ẹ̀. wọ́n wá máa ń sọ wọn pé Abdul Nuri Abdul Nuri wọ́n máa sọ mọ́ bẹ́ẹ̀. àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀. àwọn agbẹ́rẹ̀ kan sọ pé Abdul Nuri lòun jẹ́ Abdul Nuri lòun jẹ́. ọ̀tẹ̀ bíríkì òní lálàsẹ́ ò òní lálàsẹ́ rẹ̀. yóò sì kó fún ọ pé kí ni tó ń sọ Nuru min asma'illah Nuru min asma'illah. ó lè rí bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀. yóò sì púrùfù ẹ pẹ̀lú àwọn ẹ̀rí tó náà ní kí ló dé táà fi wá mọ́ wá wò pé ọlá kan bẹ fún tìyà àdí síra lórí inú kò ṣeé ṣe mọ́ والأصح أنه صفة له تبارك tó وتعالى. ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jùlọ ní kíká pé nóòrù yẹn ò ìròyìn lọ jẹ́ fọ́lọ́run ìròyìn ló jẹ́ fọ́lọ́run lórí kì í ilẹ̀. sókọ ọlọ́run kì í sókọ ọlọ́run. tó ọmọ pé mo lo kéré tí mo sì wà lẹ̀ báyìí àbí nóòrù sáma wá الله نور السماوات والأرض. ó tó bá mú mọ́kà lọ Allahu nuru samawati wal ardi ó ti tó wa الله نور السماوات والأرض. ó pàṣà mẹ́ níbi ayé alákọ̀ọ́kọ́ ó ṣàfitì ẹ̀ sókọ ara rẹ̀ níbi ayé ìta àkọ́kọ́ kí ó ṣàfitì ẹ̀ sókọ ara rẹ̀ níbi ayé eléyìí ó fi ṣe làbárè nípa ara rẹ̀ ó fi ṣe làbárè nípa ara rẹ̀ ó nígbà ní yẹn eléyìí. ó ní Allahu tó bá mọ̀ tí ń jẹ́ Allahu kíni نور السماوات والأرض. ó fún ayé information nípa rẹ̀ ó fún wa ní information nípa ara rẹ̀. nínú nafsu àyà nínú àyà ń bá kan náà Suratul Nur náà ni ó tó wà pé masalu nuri مثل نوره كمشكاة فيها مصباح. bẹ́ẹ̀ ó tó bá ń ná masalu nuri yìí àwọn tó sàfitì ẹ̀ sọ́dọ̀ ara nínú àyà náà lọ́wọ́ parí ni yahdillah يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. ọwọ́ wà náà súnà nábì sallallahu alaihi Alaihi wasallam wasallam. nábì máa ń ṣe àdúrà yẹn ní àgbékà àjà tí ń bẹ́ẹ̀ ó tó bí mẹ́ẹ̀ẹ́dógún alájà mẹ́ẹ̀ẹ́dógún ìmọ́lẹ̀ àjà mẹ́ẹ̀ẹ́dógún mọ́lẹ̀. ọkàn tó lọ ní àdábì mashi ila salat ó rí inú ọwọ́ àánú Sahih Muslim nínú hadith ńlá tó lọ pé ó ní ànábì idha kharaja ila salati kan كان يقول tánàbì bá ń lọ mọ́sálásí yọ máa ń sọ pé اللهم اجعل في قلبي نورا ó lè ní وفي لساني نورا ó lè méjì واجعل في سمعي نورا ó lè mẹ́ta واجعل في بصري نورا ó lè mẹ́rin واجعل من خلفي نورا ó lè márùn ومن أمامي نورا ó lè mẹ́fà واجعل من فوقي نورا ó lè méje ومن تحتي نورا ó lè mẹ́jọ wá di lájẹ́ pé اللهم أعطني نورا. wájà alàlùkọ́mọ́rọ̀ fi hìnnà nọ́rọ̀ ìmọ́lẹ̀ ńlá nìyẹn ìmọ́lẹ̀ ńlá nù. wal-khulasa والخلاصة لم يرد للسراج والضياء مثل ما ورد للنور من الفرد. اللهم إنا نسألك اللهم فاجعل لنا نورا طاردا للظلمات والغنى والغي والغي يا ذا الجلال والإكرام. ويا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. كايا مالي آية سورة الحديد آية 28 وناس آية 28 كولي بقى نمالي الحديد. آية 28 قال يا أيها الذين آمنوا اتقوا الله أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته لن ينقى ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. والله غفور رحيم. آية سورة
Suratu Tahrim ayà kẹjọ máa sí Suratu Tahrim ẹlùmí ọmọ sí ọmọ wà lọ bọ́bà tí ìdébẹ̀ láfíkà ọgbàládàbọ̀ wà náà Suratu Tahrim ayà mọ́lẹ̀ láfí ń tọrọ mọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ayà mọ́lẹ̀ Suratu Tahrim ayà kẹjọ Olúwa sọ pé Rabbana إنك على كل شيء قدير إنك على كل شيء قدير Suratul Hadid ayà kejìlá Suratul Hadid ayà kejìlá ìbẹ̀rẹ̀ láti ọlẹ́ àtúntò padà bẹ́ يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. الشمس والقمر إذا أضيف إلى أسماء الدين سرعة الشمس والقمر إذا أضيف إلى أسماء الدين ما كيف إذا أضيف إلى أسماء الدين مثل قمر الدين شمس الدين سراج الدين نور الدين. ní òṣùpá àtòrùn tá a ti kì fún wa pé ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn àti mọ̀tọ́ yá jẹ́ wọ́n ní tàbá wá sàfitì ẹ̀ síbi ẹ̀sìn bó láti máa jẹ́ a ní Qamaruddin Shamsuddin Sirajuddin Nuruddin Diyauddin gbogbo mọ́lẹ̀ lálọ́ Muniruddin láti dé báyìí àti kò gbé bá gbogbo ohun èso kan oyè ni ọgbọ́bá àìmọ̀kan ló gbalẹ̀ lọ́dọ̀ wa táà fi ń sọmọ ní Qamaruddin àbí Qamaruddin ọ̀nàwọ́ láàrin náwọ́ rẹ̀ kárí Qamaruddin ó jẹ́ mẹ́bẹ̀ èso kọlọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ náà ni Shamsuddin èso kọ oyè ni bẹ́ẹ̀ náà ni Nuruddin oyè ni èso kọ ṣùgbọ́n bí nǹkan sí rí láwùjọ wa ìlà fi rí gbogbo orú nǹkan bá ń tọ́ gbalẹ̀ mọ́ wá ń fàkókò ìsọ fún gbogbo bímọ ní ìsìn gbogbo àwọn orúkọ báwọn má sọ ọmọ rẹ̀ mọ́ ìpìlẹ̀ rẹ̀ ìsorúkọ àwọn ọmọ wa pè ní Qamaruddin tó wá di pásítọ̀ padà lọ́jọ́ ọ̀la ìsọmọ̀ pé ó kọ burúkú oyè ó fún lóyè tó gboyè ó ti fún lóyè tó gboyè lọ́jọ́ ó sì lò ọkọ̀ ọmọdúnmọ̀ ẹ̀ apẹ̀yàn Shamsuddin ó di Shamsu Shirk àbí ò sí àwọn ní Qamaruddin Qamaruddin àwọn ọlọ́mọ iye Qamaruddin rẹ̀ sí pé ẹ̀sìn ọ̀ntà ọ̀n wẹ́sìn àwọn ló sì mọ iye Nuruddin mìíràn àti bẹ́sìn jẹ́ ọlọ́mọ iye Sirajuddin tó yẹ gbóhùn bídíà ló kọ́ ẹ̀jẹ́ gbogbo ẹ̀sìn lọ ní àwọn orúkọ báwọn ẹ̀ràn táwọn ohun èso orúkọ ilé wọn ò ní wọn sí pẹ̀lú harara rírẹ ìròyìn òṣùpá àbí ìròyìn ohun kò ní wọn sí náà وجعل الشمس سراجا tó kí áyà tá fi túmọ̀ lé وجعل القمر فيه وجعل الشمس سراجا sí ọ̀wá tó sọ pé وجعل القمر فيهن نورا والشمس sí ọ̀lọ́ ṣùgbọ́n kọ̀ ọlọ ṣùgbọ́n lọ ọlọ kí ló tó fi lọ torí pé ẹni tí ń sọ̀rọ̀ ń bí ìsọ̀rọ̀sọ̀rọ̀ ní ọlọ́run wá gbọ́rọ̀ ẹ̀wà fún èyí wà báwọn pé ètò náà bìnrin ilé wọn ti fàgbọ́n ọmọ tí ń lọ wọ́n ní tọ́jọ náà ní ọ̀rọ̀ ọlọ́run tọ́jọ pé àti Òòrùn dádúró ni. Ó sì wá rọpọ̀ mọ́ òṣùpá tí kìí bá ṣe kọ̀ndíṣàn. Ó lé wọn kọ́kọ́ dárúkọ. Ọwá ni wọ́n jẹ́ alàlùkọ́ mọ́rọ̀ fi hínà ní ọwá ní wọ̀ṣẹ́mùsà sí ọ̀gbà.
oòrùn dádúró ni Òòrùn dádúró ni. oòrùn ìṣẹ́gbẹ́ òṣùpá náà la fi ní ọkùnrin ní jóòrùn àbí tó fẹ́ tó òṣùpá ní tiẹ̀ so wọ́n ní àkọ́kọ́ nù torí pé oòrùn dádúró ni náà fi dáfẹ́ padà ẹgẹ́ bí tọ́hátù Rasul sallallahu alaihi wasallam mustaqilla ó sì dádúró láàfin rọ̀pọ̀ mọ́ àtí'u Allaha wa Rasul àtí'u Allaha wa àtí'u ar-Rasul náà fi dáwó lọ́tọ̀ alákọ̀ọ́kọ́ mẹ́lẹ̀kejì إشارة إلى أن النور أنفع من السراج. wọ́n ní tí kìí bá ṣe pé tí a fi ròyìn òṣùpá tí a fi ṣe gíní sí ìmọ́lẹ̀ náà fi ròyìn rẹ̀ àbí a lè sọ fún pé ìmọ́lẹ̀ ìṣẹ́gbẹ́ dìyàwó àti síraj tí kìí bá ṣe tí a bá ti fi nǹkan tó lọ́lá ròyìn nǹkan tí kò lọ́lá tó kejì alẹ́tọ́ àti kọ́kọ́ dápọ̀ ẹ̀ àbọ̀ ọgbọ̀n bá nìsín ọmọ tó ké Kùránì tó ha tó sì ń lò bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí lásán Bàbá rẹ̀ sì rí mùsùlùmí lásán ni. òun òkèwú kò sí kankan Òkèwú kò sí kankan. àwa fẹ́ máa dárúkọ àwọn tó wúlò fẹ́ sí ìlú kọ̀ọ̀kan Ìlú kọ̀ọ̀kan àwọn tó múlò fẹ́ sí àti dárúkọ wọn. ta lọ́kọ̀ọ́kọ́ dápọ̀ sí bàbá dàbọ́mọ̀ kí ló fà á torí ìròyìn tí ń bẹ lára ọmọ ènìyàn tòmọ́ta bá fẹ́ tò ní tò bó ti yẹ ká tò pé ilé ìsáájú ilé ta lọ́kọ̀ọ́kọ́ dárúkọ bàbá wọn ni tí kìí bá ṣe pé tí wọ́n fi ròyìn òṣùpá tọ́lọ́lá ju tí wọ́n fi ròyìn tí ní jẹ́ báwọn ta ní tó ṣùpá yẹn wájú ta ní ń fòṣùpá gan ní mọ̀lẹ́ lẹ́yìn àṣẹ Ọlọ́run ìlàrọ̀ oòrùn tí ń gbà wọ́n ní ìdí nìyẹn tó fi já sí pé wọ́n fi kọ́kọ́ wọ́n fi dáfẹ́ padà ká lè bá a mọ̀ pé oòrùn dá wà ní o ولم ينتبه إلى تقديم الأكبر على الأصغر والأقوى على القوي فتأمل جيدا. ẹlẹ́ẹ̀kẹta التلميح إلى أنها أكبر من القمر. wọ́n ní ká lè bá a mọ̀ pé oòrùn ìṣẹ́gbẹ́ òṣùpá náà fi dáfẹ́ gbẹ padà ولولا أن نتاج القمر كان نورا والنور له شرفه الذي فاق به السراج لقدم لقدم ذكر الشمس عن القمر والعادة القرآن الغالبة هي تقديم الشمس على القمر. àṣà Kùránì nínú Al-Kùránì àti àdíìsì ni pé oòrùn ní àkọ́kọ́ máa wí tó wú òṣùpá àbí mọ́nà ayẹ ìdáwà wà bẹ̀lẹ̀ wọ́n gbé òṣùpá sókè وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل القمر فيهن نورا lẹ́gbàá àgbà náà ọwá dárúkọ òun pé وجعل الشمس سراجا ó yàtọ̀ sí àṣà Kùránì. Àṣà Kùránì ni pé òòrùn làkọ́kọ́ ọya sáré lọ sọ́tò Ibrahim ayà 33 ọ̀pọ̀ sọ́tò Ibrahim ayà 33 máa sí tafsiru máa sí dáwà ó ní ọlọ́wọ́ bá tó bá sàkọ́rọ̀ alákùn وسخر لكم الشمس والقمر دائبين الشمس والقمر وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار سورة العنكبوت بقى 61 والوصل ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنا يؤفكون ó rí tí sí fífà kí ó rẹ̀ díẹ̀ àkókò wa afẹ́ parí ẹ̀yàn láàrin ẹ̀rí pé ọ̀sọ̀ fún àrí pé wọ́n láyé sàmọ́ kàlápà sàmáwàtí wà sàmọ́ lọ́kọ́kọ́ wí lẹ́yìn ìgbà náà ni wọ́n sàfọ́rà sàmsà wà lọ́kọ́kọ́ ohun lọ́kọ́kọ́ dárúkọ́ Rahman àyà karùn-ún ọlọ́run bá sọ pé الشمس والقمر بالحسبان wọ́n ní sọ́rọ̀ kìyàmà àyà kẹsàn-án ní ìwàjú وجمع الشمس والقمر ohun ni àkọ́kọ́ wí wọ́n tó wó sùpá ṣùgbọ́n torí bó ti wá láàrin lọ́fà tí wọ́n fi ti oòrùn sẹ́yìn tí wọ́n gbé òṣùpá kọ́ sí sókè rẹ̀ ولكن بسبب النور قدمناه على الشمس. kì bá sọ́lá ìmọ́lẹ̀
ìbá sọlá àmọ́lẹ̀. tí a fi ròyìn òṣùpá àbá tí gbé síwájú oòrùn ṣùgbọ́n ọlá àmọ́lẹ̀ lòṣùpá jẹ Ọlá àmọ́lẹ̀ lòṣùpá jẹ́. láàrin yìí tí wọ́n fi kọ́kọ́ dárúkọ rẹ̀ kan tó dárúkọ oòrùn. قوله وجعل الشمس سراجا هو في تقدير وجعل الشمس فيهن نورا سراجا نورا سراجا تنوينه للتعظيم نعم وقد اجتمع في قوله تعالى وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا استدلال وامتنان. wọ́n ní ayé Al-Qur'ani tọ́lọ́ ń pè fún alẹ́ ní yìí tọ́lọ́ ń tà ń ká fún alẹ́ ní yìí ó ní pé وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. wọ́n ní ayé yìí wọ́n ní nǹkan méjì ló wà ńbẹ̀. Nǹkan méjì ní bẹ́ẹ̀. Ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí fún wọn. Wọ́n lò gẹ́gẹ́ bí ẹ̀rí fún wọn. Láti pé kí wọ́n lè bá gba tawhid lọ́wọ́ wọn. Wọ́n tún wá lò gẹ́gẹ́ bí ìrègùn Ọlọ́run tó lọ́n ṣe lé a lórí. Wọ́n tún lò gẹ́gẹ́ bí ìrègùn Ọlọ́run tó lọ́n ṣe lé wọn lórí. Òun la máa ń pè ní tawhid rububiyyah. Tawhid rububiyyah. Gbogbo àti wá ní tawhid rububiyyah ọ̀hún ṣèrègùn Ọlọ́run ṣèrègùn lórí wa ni. Ọlọ́run ṣèrègùn lórí wa ni. Ọ̀rọ̀ lórí tawhid rububiyyah àti àfikọ́ bá Ọlọ́run ṣèrègùn lórí wa mẹ́. Wọ́n gbé mi mo ṣe báyìí, mi mo ṣe báyìí, mi mo ṣe báyìí, mi mo ṣe báyìí, torí yín náà sí àwọn ṣèrègùn lórí wa nìyẹn. Náà. أولا لفظا أو حرف جاء. Afẹ́ràn free. Ìwọ́n ni mi ní afẹ́ ìwọ́lẹ̀ tí ọ̀rọ̀ lè ṣáájú mi rọ free. Mọ̀ bá ní a ti ń rọ free, ìwọ́ wà máa sọ pé afẹ́. Èmi láàfẹ́ ìwọ́lẹ̀ tí tọ́mọ̀ pé ó ṣáájú nù. Afẹ́ràn free. Nínú àwọn àyà tá a fẹ́ fi rọ free lórí àyà tòní, tá a bá ti fẹ́ rọ free báwọn àkọ́kọ́ kétò ní náà ní gbogbo ẹ̀ ń bá kárapò kójókòó dáadáa. Ẹ bá fẹ́ rọ frí ìtọ́ọ̀bà mú tí a rìn dáadáa ọ́tọ̀ ọ̀nà ṣubú ọ̀pàá ṣe. Tọ́, a fẹ́ rọ frí báyìí lórí ayà. Ayà tá a wá fi fẹ́ rọ frí lákọ̀ọ́kọ́ kí náà, Olúwa sọ pé wájá ayà. Ọ̀nà méjì láwọn agbá rọ frí tèmí. Ọ̀nà àkọ́kọ́ ti gbólóhùn. Afẹ́ gbólóhùn, àwọn àwọ̀ àwárí, iná mo fi ní àlébìnú àríṣọ́ra tó fà. Min afsahi khalqillah. Ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbẹ́nu Suratu Nuh kọ̀ọ̀kan mọ̀ lókọ rẹ̀. Lọ́wọ́ àkọ́kọ́ mọ̀ wọn. Ó yàtọ̀ sáwọn aráyà míì tó yẹ sí pé tó bá tẹ̀ báyìí, tó bá wà báyìí, ọkàn máa kan lọ ní rẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tí Ànábì Nuhu lò alayhi salatu wassalam kọ̀pọ̀ yẹn ni pé àwọn yòókù tí a máa ń sọ̀rọ̀ àwọn kagara ó wá pọ̀ kánípẹ́ ọkàn ní àgbẹ̀rẹ̀ ọkàn ní ọ̀pọ̀ nínú ẹ̀ náà ni èyí tó parí àyà tò ní siraja níbàun siraja níbà nínú Kùránì ọwọ́n o lè máa rí nǹkan mẹ́ ìtọ́jọ́ nígbà wá rí kan tó pé àṣàrí kan tó fi bí ọba jọ tán bí ọjọ́ díẹ̀ àríbi tí já wà Suratul Naba àyà kẹjọ ya máa rọ́fí Suratul Naba Suratul Amma yatasa'alun àyà kẹjọ ọlọ́run bá sọ pé wá fà lọ́pọ̀ ní وجعل الشمس سراجا وجعل الشمس سراجا وخلقناكم أزواجا جعلوكي جاني سالي أفضل سورة النبأ آية 13 قل وصف وجعلنا سراجا وجعلنا الشمس سراجا وجعلنا سراجا lọ́bù ti yẹ ọlọ́bù ní waja'ala الشمس àwọn àfáà
ọjà وجعل الشمس سراجا وجعلنا سراجا وهاجا. ó tún lọ Suratu Nuh bákan náà tá a wà nínú ẹ̀tọ́ padà nínú Suratu Nuh àyà 18 Suratu Nuh àyà 18 ó ní tó ń máa yóò ثم يعيدكم فيها ويخرجكم إخراجا wá fi kò rí ẹ̀ ó ní وجعل الشمس سراجا. ó rí pé ìfìrọ́jà àti ìsìrọ́jà ó rí pé ń gbéra wọn rẹ̀ ó tún ní Suratu Nuh bákan náà àyà 20 Olúwa sọ pé litasluku لتسلكوا منها سبلا فجاجا. fúrì kan tán ọwá kú fúrì onítùmọ̀ onígbólóhùn lélẹ́hùn ọwá kú onítùmọ̀ àwọn arí àyà méjì tọ́jọ àyà tòní nínú túmọ̀ rẹ̀ àyà tòní tààkì náà ní wájá aláṣẹ́sà وجعل القمر فيه نورا وجعل الشمس jọ nítùmọ̀ ọlọ́pẹ́ wà lẹ́dí هو الذي جعل الشمس ضياء والقمر نورا. bákan náà Suratul Furqan àyà 61 máa sí lókọ ẹ̀ Suratul Furqan àyà 61 òun náà jọ nítùmọ̀ ọlọ́wọ́ bá sọ pé tàbá تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وجعل فيها سراجا وقمرا منيرا وجعل فيها سراجا وقمرا منيرا. وجعل فيها سراجا وقمرا منيرا. ọlọ́run ń bí ọ gbogbo mọ́lẹ̀ ta kọjá nínú ẹ̀ nínú àyà tèní Gbogbo mẹ́ta kọjá nínú àyà tòní. ọlọ́run kó fún wa jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run kó fún wa jù bẹ́ẹ̀ lọ. gbogbo ẹ tó ti ní mọ̀lẹ́ inú ìgbésí ayé ẹnu wa Gbogbo ẹni tó ti ní mọ́lẹ́ tó gbèsè ayé rẹ̀ nínú wa. ọlọ́run má fi òkùnkùn rọ́pò ẹ̀ fún wa Ọlọ́run máa ń fòkùnkùn rọ́pò rẹ̀ fún wa. gbogbo ibi tí òkùnkùn wà ní ìgbésí ayé wa Gbogbo ibi tó kùnkùn wà ní gbèsè ayé wa. ọlọ́run bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀ ọlọ́run ọba Ọlọ́run bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀. gbogbo sẹ́tà máa ṣe tá a fi máa rí màlẹ́ látọ̀dọ̀ rẹ ọlọ́run ọba ọlọ́run máa tàrí wa síbẹ̀ Àmín. gbogbo àwọn sẹ́tà ṣe tá a fi máa sọ mọ́lẹ̀ nù ọlọ́run má jẹ́ á lè ṣe ọlọ́run ọba Àmín. àwọn ètò ní ọlọ́run kó gbà lẹ́sìn fún wa Ọlọ́run bá ẹ̀ṣẹ̀ fún wa. ọ̀nà ọlọ́run kó gbà lẹ́sìn fún wa Àmín. àwọn ìta tó ń gbà lọ́la àti níjọ́ míì náà ọlọ́run kó gbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan Àmín. gbogbo mùsùlùmí ayé lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run kó yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan ní oṣù dáwà Àmín. ìlúǹgbà wa ọlọ́run jẹ́ kó jọ ní tẹ̀sìn Àmín. ìlúǹgbà wa ọlọ́run jẹ́ kó jọ ní tayé Ọjọ́ يا ذا الجلال والإكرام آمين. يا ذا الجلال والإكرام آمين. وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد Ìmọ̀lẹ̀ súnnà kò máa dáwà tí ìmọ̀lẹ̀ sún nílé àbáwá. Ìmọ̀lẹ̀ súnnà kò máa dáwà tí orí ọ̀tún nílé àbáwá. Orí ọ̀tún nílé wa. Orí ọ̀tún nílé àbáwá. Orí ọ̀tún nílé àbáwá. Ìmọ̀lẹ̀ súnnà kò máa dáwà tí orí ọ̀tún nílé àbáwá. Orí súnnà kò máa dáwà tí orí ọ̀tún nílé àbáwá. Ó máa parẹ́ 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 nílé àbáwá. Ìmọ̀lẹ̀ súnnà kò máa dáwà tí ó máa parẹ́ nílé